Ọlọ́run ṣe ohun tó jọ mí lójú. Ó ṣẹlẹ̀ pé bíi 2 weeks ago nígbà tí mo ń bọ̀ ní church láàárọ̀ nǹkan bíi aago 6 tí mo bọ́lẹ̀ ní after bridge mi báyìí mo yẹ fẹ́ bọ́lẹ̀ seat tó máa wà lẹ́nu ọ̀nà mọ́tò tó wọn kọ̀dọ̀tọ̀ máa sùn yẹn ẹsẹ̀ mi gbà níbí báyìí díẹ̀ so ẹ̀jẹ̀ yọ mẹ́ mo kàn mú handkerchief lápò mo fi clean ẹ̀ mo wá so ìgbà tí mo délé mo ra capsule red and yellow capsule tetracycline yẹn mo fi sí so mo dẹ̀ jẹ́ ìyọ̀kan dẹ́ pé látijọ́ tí wọ́n ti bí mi ò dé hospital rí bí mo ṣe wà yìí pé wọ́n ń gba káàdì nítorí èèyàn lọ hospital wọ́n ti gbà lórí mi rí wọ́n mi kàn máa ń sọ fún mi pé ìgbà tí mo wà ní baby bóyá bíi 3 months old mo sick wọ́n gbé mi lọ sí Mercy mo lò bóyá bíi 3 months ibẹ̀ láti gbà yẹn Ọlọ́run ti fi ìpínyà sáàrin èmi àti hospital tí bá lọ sí hospital mo lọ wòyàn bẹ̀ ni bóyá àbúrò mi ẹ̀gbọ́n mi wọ́n sick mi ò sick rí tí bá sọ́n sí pé ó rẹ̀ mí ara mi ò yá bóyá stress àbí mo ronú ló kọ̀ ọ̀sẹ̀ so gbà tí kíní ẹ̀ ṣẹlẹ̀ ó ti lọ ẹsẹ̀ mi tẹ̀tí mú tẹ̀tí gbàgbé gbà tó máa di last week níjọ́ Friday mo kàn notice pé nǹkan kan wú sí mi bí báyìí mo wò ó bóyá pẹ́tẹ́lẹ̀ ni ṣé ẹsẹ̀ yìí ò tí ì jìnnà ni ṣé yóò ti lọ kí ló lè wú sí mi bí báyìí mo ò kákún mo kàn normal gbà tó máa di Saturday in fact mi ò lè rìn mi ò lè dìde ẹsẹ̀ yẹn wá wú gan ó wá jẹ́ kó tutù ara mi bẹ̀rẹ̀ sí í gbóná mo ní kí ló ṣe mí mo ra amozil oògùn typhoid mo bẹ̀rẹ̀ sí ń lò even gọ́njọ́ Sunday tẹ́ bá notice mi nínú mi church ìgbà mo ń rìn mo ń tiro church mi ò mọ̀ pé mo lè wá church last week Sunday but ìgbà tó di àárọ̀ òru mọ́jú mo gbọ̀n mọ́jú ni ìgbà tó di àárọ̀ Sunday yẹn mo jí mo kò ṣe mí mo múra mo wá síbí mo ṣe service mo padà sílé ìgbà tó máa di àárọ̀ Monday dáàdi ní kí n wá wọ́n rán àdìbọ́sẹ̀ sí mi pé kí n wá rí ọ̀ tí ò bá ń ṣe pé torí pé dáàdi ló ní kí n wá ní mi ò ní lè jáde Monday yẹn ìgbà tí máa jí gbogbo ẹsẹ̀ mi báyìí ibi gbogbo ẹ̀ wá wú ó wá lé ó pọ́n tó ẹgbẹ́ ó dàbí ìgbà tí ẹ̀jẹ̀ fẹ́ máa jáde ńbẹ̀ gbogbo ibi báyìí mọ́ ògbó bì kí lè lè wọ̀ lọ́hùn mo kàn wá rántí pé òróró máa wà nulẹ̀ mo yẹ gbé òróró yẹn nìyẹn mo wá mú mo fẹ́ pa gbogbo ẹsẹ̀ yẹn mo múra mo wá sí church ìgbà tí mo dé àdúgbòsẹ̀ ní pé dáàdi busy gan pé máa padà ní àárọ̀ Tuesday tó bá di Tuesday kéèké wá mo kàn lọ sọ́dọ̀ dáàdi Adéoyè mo bá àwọn pastor Israel àti pastor Ṣọlábẹ so mo wá pe dáàdi àtàwọn pastor Israel àti pastor Ṣọlábẹ mo ní ẹwù ẹsẹ̀ mi dáàdi ní kí lélẹ̀ wọ́n ti fẹ́ jáde lọ tẹ́lẹ̀ náà padà wọ́n wọnú ilé wọ́n fún mi nìkan wọ́n ní kí n lò kọ́kọ́ lu ilé náà wọ́n tún wo ẹsẹ̀ yẹn wọ́n ní mú ojú tó ẹsẹ̀ yìí o bọ́ ìsọ̀rọ̀ ẹ̀rú wá bà mí ṣáà mo lọ́lé ìgbà tí mo délé mo bá àbúrò mi kan lé bí mo yẹ bá ń lé báyìí mo ní nǹkan máa ń ṣe mí ó ní kí ló ṣe mí mo wá ṣe ẹsẹ̀ mo ní yé kí lélẹ̀ ó yá lọ hospital mo ní hospital èmi mi ò débẹ̀ rí ó ní irọ́ kì í ṣáà níṣó mi ò lówó lọ́kùn sọ̀rọ̀ kan lọ́wọ́ mi ò ní kì í ṣáà níṣó hospital kan wà lẹ́gbẹ̀ẹ́ lé wa Adéṣọlá clinic bó ṣe mú mi lọ sí hospital yẹn ìgbà tá a débẹ̀ ìyẹn ní bóyá kí n má lọ gba abẹ́rẹ́ tetanus ìgbà tó mi débẹ̀ mo kàn bá lady tó wà ní dikata mo ní ẹjọ́ mo fẹ́ gba abẹ́rẹ́ tetanus ó ní ṣé dókítà nìwọ ni ó ṣe mọ̀ pé abẹ́rẹ́ tetanus ló fẹ́ gbà mo ní nǹkan báyìí bàbá ló ṣe mo ní àkọ́ tó ṣe mí nìyẹn pé máa ní láti rí dókítà ni first máa gba card mo ní card èló ní card náà ní 500 so ẹnìyẹn gba àbúrò mi gba card fún mi ìgbà tí mo wọlé tí mo lọ rí dókítà gan wo ẹsẹ̀ ó ní kò lè fọwọ́ kàn ẹ̀rù ń bò òun gan pé Ebola wa ń ta because bí ó ṣe ń ṣe èmi gan fúnra mi tó nǹkan tó ń bà mí lẹ́rù gangan nìyẹn because bó gbogbo ẹ̀ wá lé ó wá pọ́n bí ìgbà tí èjì fẹ́ máa jáde níbẹ̀ dókítà ẹ̀ kàn wò ó lọ́kàn báyìí kàtó fọ̀ ó ti gbé ìwé ó ti kọ́ ó ti kú ó ti wà infected mo ní kí ló wà infected ó nẹ́sẹ̀ mo ní èmi àbẹ́sẹ̀ ó nẹ́sẹ̀ ó bá fún mi ní ìwé yẹn ó ní kí lọ fún wọn ní orí kántà bá mú ìwé yẹn bá mú padà lọ
ìgbà tí mo débẹ̀ wọ́n ní kí n lọ san 6,500 èmi ò lówó kan tẹ́mi fẹ́ san òun máa ní ẹ̀ lówó tẹ́ fẹ́ san àbúrò mi lòun á san mo ní èmi ò kò sówó mi ò lówó kan tí mo fẹ́ san òróró ni mo lò láàárọ̀ tí mo fi jáde màá padà sílé màá lọ gbé òróró yẹn yẹn ní treat ara bu ń lọ lé nìyẹn mo ní lọ bá ìmọ̀kàn pàdé dókítà yẹn lọ́nà ni dókítà yẹn ní ó ti ń lọ ni mo ní màá padà wá tètè wá treat ara ẹ kó má dìgbà tí wọ́n máa ṣe wá dẹ́ ìlú lẹ o kó má dẹ́ ìlú bẹ́ẹ̀ di o níyàn ṣe tèmi lórúkọ Jésù mo ṣe lọ lé nìyẹn mo ṣe lọ gbé òróró yẹn nìyẹn mo bẹ̀rẹ̀ sí mú nìyẹn mo bẹ̀rẹ̀ sí mú fi pa ẹsẹ̀ yẹn mo mú mo ń pa mo fi ń pa mo mú mo fi ń pa mo dúpẹ́ fọlọ́run pé lè ní kò sí nǹkan kan tí ó ṣe mímọ́ o ẹsẹ̀ mi rèé in fact Mr. Benson gan rí ẹsẹ̀ mi ní ìjẹta tí mo wá àwọn kan sọ pé kí n mójú tẹ́sẹ̀ yìí ẹsẹ̀ náà rèé o kò sí nǹkan kan bẹ̀ mọ́ rárá ẹ bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. lórúkọ Jésù ayé ò ní dẹ̀ ṣubú. àmín Jésù. àgọ́ ara rẹ àìsàn ní dúró nílẹ̀. àmín Jésù. ẹni bá ń ṣe tọ́lọ́run Ọlọ́run á ṣe tiẹ̀ náà Ọlọ́run á túbọ̀ máa ṣe tiẹ̀ sí. àmín Jésù. àdúrà á ṣe tẹ́wọ́ gbà. àmín Jésù. gbọ́ aláṣẹ ọ̀run. àmín Jésù. Jésù Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù. hallelujah mẹ́ta.